orin respect tó gbé jáde fún Alhaji Wasiu ó dọ́gba, kì í ṣe pé ó fi ohùn sọ̀rọ̀ ni, ó dẹ̀ tún ṣẹ̀fẹ̀ nú ẹ̀. Ṣùgbọ́n àwọn ẹni tó jẹ́ pé wọ́n mọ̀ wípé nǹkan báyìí ó ṣẹlẹ̀, ẹ jẹ́ á pè láṣìṣe, but ẹ jẹ́ á bá wọn sọ̀rọ̀. Àwa Yorùbá burú ṣá. À ń sọ pé téèyàn bá ti ṣe apology, ọ̀rọ̀ yẹn ti tán síbẹ̀. Tí mò ń rò gan-an ni bàbá yìí sọ jáde. Ẹ mọ̀ yẹn ẹ tún máa ṣe yàn. Àti bá wí lọ́tún àti bá wí lósì. Kódà ẹni tí ò yẹ kó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ lórí ẹ̀. Kí ló dé? Kí ló dé? Apá lówe fún a sì wọ́n tún sọ òdodo ọ̀rọ̀ fún. Alhaji dẹ̀ ó bóde ó ṣe apology. Ẹ rí kó bẹ̀yàn rí lóòótọ́ gẹ́gẹ́ bí bàbá wa yìí ṣe sọ. Alhaji Wasiu ò bẹ̀yàn rí, kò bẹ̀yàn rí, ṣùgbọ́n ó ṣe eléyìí. Ẹ jẹ́ ká mẹ́nu kúò. Ó ti tó gẹ́, gbogbo wa la dẹ́nu bò la ṣe gbogbo ẹ̀. Ẹni tí ò tó sọ̀rọ̀ sí gan sọ̀rọ̀ sí. Dóònà lóòótọ́ kò sí ni. Àṣìṣe ò kọ́gbọ́n. Ó ṣe léyìí, òun gan ó bọ́mọ lọ́wọ́ Alhaji Wasiu, but pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run a ní rírú ẹ̀ mọ́. Ẹ kún fún àdúrà, ẹ sì kún fún sàárà fún ìyá. Ẹ kún fún àdúrà, ẹ kún fún sàárà. Kì í ṣe gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé èèyàn lèèyàn máa gbà fún ipò fẹ́ràn òun. Ẹlòmíì ò ní sòdodo fún yín. A máa bẹ̀rù wípé àjẹkì tẹ́ ẹ bá tiẹ̀ sọ tó bá dìjà, ẹ ló dà kò burú, mo ti gbọ́. Tífẹ̀ẹ́ bá ṣì wà ń bẹ̀. Àwọn ẹlòmíì ò máa bó lówó rí, wọn ò ní bá so tọrọ, wọn ò ṣe bí bóyá èèyàn ń yájú sí ni rárá. Àwọn náà ti rí i pé yes, kínní àwọn ṣe ó ṣe kínní. Ó bọ́ má wọn lọ́wọ́. Alhaji Wasiu, ẹ mójúnù. Èmi mọ̀ pé kínní máa tọ́sẹ̀ méjì kó tó kú òǹlẹ̀. Ó máa tọ́sẹ̀ méjì kó tó kú òǹlẹ̀. Ẹlòmíì ò ṣí péèjì nítorí ọ̀rọ̀ yìí. Ẹ lọ kọ́lẹ̀. Ẹlòmíì ẹ wọnú àwọn olórin. Ọmọ yín Portable òun gan ló kọ́kọ́ gbé, kò sọ̀rọ̀ tí ò dáa níwájú ilé àtọlọ́run. Ìṣe bó ṣe kọrin yẹn ó kọ ní nọ́mà, torí béèyàn bá só lẹ́gbẹ̀ẹ́ Portable ó máa fi kọrin. But ìṣe orin tó fi ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí Alhaji Wasiu tó fi kọrin wà láìtàláì. Kò sí èdè àbùkù nú ẹ̀, kò dẹ̀ sí àfojúdi ń bẹ̀. Ọlọ́run kódà ó respect Alhaji Wasiu gan, toró ní ó kọ́kọ́ gbé orin. Bẹ́ẹ̀ bá ń sọ báyìí tẹ́ ẹ bá rí Portable ẹ tètè jókòó lé iṣó yín mọ́lẹ̀, ẹ má jẹ́ ó jáde. Tẹ́ ẹ bá ilé ń ṣe nǹkan kan tẹ́ ẹ mọ̀ pé ẹ fẹ́ kó bóde, tẹ́ ẹ bá rí Portable ẹ tètè kẹ̀yìn sí ibẹ̀ o. Torí Portable bó bá rí yín bẹ́ẹ̀ ṣẹ́jú lásán yóò fi yín kọrin tí ó sì ṣe déédéé yín. Kódà ó kọrin respect fún Alhaji Wasiu. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa. Kí làṣírí ogun yẹn gangan? Ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.